نحمده ونصلي ونسلم على رسول الكريم صلى الله عليه وسلم أشياء فún Ọlọ́run atọrọkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ Ọlọ́run ìdààmú kéré tóbi Ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí nìkankan wa wala hawla wala quwwata illa billah. Fídíò tí mo ń ṣe yìí ẹni tó bá rí full video ẹ̀ ẹni tó bá parí tó yẹ pé rí ilẹ̀ lórí tàbí orí half ẹ̀ so àǹfààní wà fún láti lọ wo ní complete ẹ̀ ní Imam Togo TV tó bá search fún Imam Togo TV ó máa gbé fúlẹ̀ wá lórí Facebook ní YouTube ní àti TikTok ó máa rí fúlẹ̀ bẹ́ẹ̀. Orúkọ mi ni Yusuf Muhammad Bashir Abu Mufidatu lọ́tọ̀lọ́sì alága sábó ló fún mi èmi náà ní bàbá olówó Áfíríkà ọgbọ́ ìbò ló fún mi Barakoyi Alájì èmi náà tún ní gbogbo ayé mọ̀ sí Alfa Togo. Tábà ṣàkíyèsí lẹ́nu bí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn nísìn tí n bá wá báyìí òwe lẹ́ máa ń kó wá òwe àti òtúmọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ń gba kò tó pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí léyà pé mi lómi ya ní ọ̀rọ̀ wákàtí títọ́ fi dórí ìjàmbá rẹ̀ ó pè mí bẹ́ẹ̀ so nǹkan ṣoṣo náà ni gbogbo ọjọ́ ń sọ tó fi dórí Dr. Hafiz Musa náà pè mí nǹkan ṣoṣo náà ni kódà tó wá fún ẹ ní pé n tó tún ṣe àlùfáà tó ẹ̀pẹ́ lẹ́rùn ni alápàtà ni lóde ẹ̀rọ láfin wá Alhaji Musufiu Ajani Alhaji Atúnraṣe wọn náà pè mí nǹkan ṣoṣo náà ni ó tún sọ wọn ní nǹkan táwọn ọmọ mi sí ni pé àfáà ni mo kéwù so òwe ni mo ń fi gbogbo gbà mú wá ó tẹ̀ jẹ́ kí mo yẹn kí máa gbé síta káwọn míì kan kó máa jàǹfààní lára mi látara ẹmu yẹn ó tún máa jẹ́ oore fún mi náà màá ní òótọ́ ni ẹni tó fẹ́ràn ẹni náà ló ń sọ tọrọ fún mi sọ̀rọ̀ àwọn náà ti lọ sí ilékéwú kan lábẹ́kúta tó ń pè ní Mahadu Basiro Idirasati Islamiyya wa Tekniya àti jáde bẹ́ẹ̀ bákan náà tún ṣe Quran course lọ́dọ̀ Hafiz Bilal Adefarati Abu Atawu Rahman ọkọ ẹlẹ́hà wọ́n ti ṣe díẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ti bọ́ pẹ̀lú gbọ́dọ̀ tó bá ti di inú àwẹ̀ máwẹ̀ náà ló ń bọ̀ yìí àgbẹ̀ èèyàn gbọ́dọ̀ pípíà lẹ̀ ọmọ ogun ó máa ń pípíà fún ogun kò tó máa ṣẹlẹ̀ kì í ṣe gbà tí ogun bá ti ṣẹlẹ̀ yóò di yé àwọn ní Shaban báyìí Shaban 10 tó tó máa ṣe gbogbo tó kù fún Ramadan kò ju 20 days lọ mọ́ so ìpàdé wọn bẹ̀rẹ̀ nìyẹn láìpẹ́ ní sọ Ramadan lecture náà máa wá tábàwọn ní Ramadan tán àwọn tafsir náà máa wá àti àwọn àdúrà lóríṣiríṣi tí a bùkátà sí pẹ̀lú àṣẹ tọlọ́run so ìta fẹ́ sọ̀rọ̀ nípa náà ni pé ọlá wo ló wà fún oṣù tàwa yìí tó tá a mọ̀ sí Shaban ṣé ọlá wà fún bí àbí kò sí ọlá fún ní tó dájú ni pé ọlá wà fún Shaban wá há sí àárín àwọn oṣù ọ̀wọ̀ méjì Rajab àti Ramadan so kí Islam tó dé oṣù mẹ́rin kan wà tó yẹ pé Ọlọ́run fúnra rẹ̀ ó ti gbé ọlá fún àwọn oṣù yẹn kódà jahiliya pẹ̀lú àìmọ̀kan alárúbáwá náà ọgbẹ́ ọlá fún àwọn oṣù yẹn náà ní Zulqaida Zulhijja Muharram àti Rajab àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé ara wọn Rajab ti jìnnà sí wọn Rajab àti Shaban àti Ramadan tẹ̀lé ara wọn Ramadan Shaban wà á sí àárín oṣù ọ̀wọ̀ méjì bàtí Ramadan dé ọlọ́ngbọ́ ọlá fún Ramadan ju gbogbo wọn lọ tó yọ ọwọ́ wọn kúrò torí pé ọwọ́ wọn ṣì wà ń bẹ̀ so nínú àkọsílẹ̀ arábáwá máa ń ṣe ni pé tó bá ti ń bára wọn jà tó bá ti ń ṣe òwèrè fúnra wọn tó ń ṣe àbòsí síra wọn tó bá ti dínú oṣù yẹn báyìí gbogbo wọn máa kọ́ ọ̀hún ọbọ̀ inú aṣọ ni kò sí àbòsí mú kò sógun kò sí nǹkankan ebi pé àwọn tó sáfógun tẹ́lẹ̀ wọ́n máa kàrà pé Rajab la kò ní sí wàhálà mu so Shaban wá há sáàrin Rajab àti kìíní àwọn èèyàn wá ṣe ìfọ̀nfọ̀ra nípa ẹ̀ wọn kà sí nǹkankan mọ́ ó ti yẹ ní president ń bọ̀ gọ́fúnà bá pàdé ẹ̀ àwọn ministers gbogbo wà ń bẹ̀ bálẹ̀ náà wà ń bẹ̀ kò sí ní tó wá wú bálẹ̀ mu ọwọ́ akábálẹ̀ sì pé ta lé ó ti yẹ kó bálẹ̀ ní ọlá tiẹ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ kankan nìyẹn ṣùgbọ́n ànábì wa jẹ́ kó yé wa pé Shaban oṣù tó wà òkè ni oṣù tó dání gbàtọ́ bí wọ́n ní yakfuru nas ànú àwọn èèyàn ṣe ìfọnufọ́ra ìgbàgbé nípa oṣù Shaban bí ó tilẹ̀ jẹ́ pé ó ní ọlá ọ̀tọ́ wa bí lè ọlá tó wà fún Shaban gangan ní Shaban shahr turfa'u fihi al-amal salihat wa uhibbu an yurfa'u amali wa ana sa'im ó jẹ́ oṣù kan tí Ọlọ́run máa ń gbé àwọn iṣẹ́ rẹ̀ lọ sí sámà sọ́ọ́lì tí wọ́n bá ṣe fún ọdún ọ̀dọ̀ Ọlọ́run wọ́n máa gbé àwọn iṣẹ́ rẹ̀ lọ bá Ọlọ́run ní oṣù Shaban ó mú mi uhibbu an yurfa'u amali ó mú mi kọ́ gbó iṣẹ́ mi lọ wa ana sa'im tí mo bá tó jẹ́ pé inú àwẹ̀ máa wà inú àwẹ̀ ìkan nú ẹ̀ nìyẹn so nínú ẹ̀ náà ni pé Nana Aisha ní òun ò rí lam yakun nabi sallallahu alaihi wasallam sum shahran aksara min Shaban òun ò rí tó gbàwẹ̀ nínú oṣù kan tó pọ̀ yàtọ̀ sí Ramadan ju Shaban lọ fa innahu kana yasum kulla ó máa ń gbà gbogbo ẹ̀ nínú hadith mi fa innahu kana yasum illa qalila ó máa ń gbà gbogbo àyàfi díẹ̀ bí ọjọ́ méjì bí ọjọ́ mẹ́ta ti fi sinmi fún
Ramadan. So ìbéèrè kan wà bẹ́ẹ̀ ni pé àwọn kan wà tó pé tí Rajab bá bẹ̀rẹ̀ báyìí ni àwọn wọn máa bẹ̀rẹ̀ Rajab, Shaban àti Ramadan ṣó tó àbí kò tọ́ níta máa sọ ni pé kò tọ́ nítorí pé ẹ̀yà àgbàlagbà náà lè máa ń sọ pé ọbẹ̀ tí baálé kan kì í jẹ ìyálé kan kì í sè tó ti yẹ tó tún sì gbogbo nǹkan tá máa fún Ọlọ́run gẹ́gẹ́ bí ìbádà ajẹ́ nǹkan tó Ọlọ́run nífẹ̀ẹ́ sí ajẹ́ tí Ànábì wa mú wá sallallahu alaihi wasallam. So Shaban ni Ànábì wa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ wọ́n máa gbé iṣẹ́ rẹ̀ lọ bá Ọlọ́run ó lè máa gbàwẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ so kì í ṣe Rajab aburú tó wà wà bẹ́ẹ̀ tún ni pé èlòmí máa gba Rajab àgbà Shaban ìgbà tó wá di Ramadan ó máa weak so tó wá jẹ́ ojúlówó gangan ó máa wá weak kò ní lè gbà mọ́ arọ́ǹgì kì í ṣe kàn tó dáa so eléyìí tó jẹ́ àǹfààní fún gbogbo àwa tó yẹ pé nínú àwọn obìnrin wa tá a ti jáwẹ̀ lọ́nà kan sí kejì ó ti yé wa àti àwọn ọkùnrin wa náà àǹfààní wà fún wa láti ṣe kíni láti pick by láti da àwọn ọ̀rẹ́ padà kí Ramadan tó dé àti pé àwa tá a jáwẹ̀ náà aláǹfààní bó tẹ̀jẹ́ méjì bó tẹ̀jẹ́ mẹ́ta káwa náà mú bẹ́ẹ̀ èlòmílẹ̀ Ramadan ti di sí kò sí àwẹ̀ kankan mọ́ àǹfààní sì wà fún àwa náà láti gbàwẹ̀ tuntun náà yẹ dájúdájú ọlá wà fún oṣù Shaban ọlá tó pọ̀ wà fún oṣù Shaban ó bẹ láàrin oṣù Ọ̀wọ̀ àti kìíní oṣù Ọ̀wọ̀ yẹn mẹ́rin ni wọ́n lọ fúnra rẹ̀ ló fún ọ ní ọlá yẹn inna iddata shuhur indallah inna iddata shuhur indallah sina ashara shahran ó bẹ nínú àwọn oṣù nǹkan àwọn oṣù lọ́dọ̀ Ọlọ́run 12 ní fi kitabillah nínú tírà Ọlọ́run láti bàtà ti dá sámà àti ilẹ̀ fiha arba'atun hurum ó ń bẹ nínú ẹ̀ àwọn oṣù mẹ́rin kan tó jẹ́ Ọ̀wọ̀ onú ra kà síwájú yẹn inú ẹ̀ ní Rajab náà wà so tí Shaban wà tẹ̀lé tí Ramadan wà tẹ̀lé tó yẹ pé Ọlọ́run gbé ọlá fún yẹn tó di ọlá tí àwọn ti bí lọ́wọ́ so káwọn náà tíráì yóò tẹ̀ jẹ́ ẹ̀kan sí méjì káwọn náà mú nínú Shaban yẹn láti fi tẹ̀lé sunnah Nabi sallallahu alaihi wasallam kó ní pé àṣà ń gba mẹ́ta ìta kàkà gbàṣẹ mọ̀tẹ́ ká pọ̀ níbi tí Ànábì pọ̀ sí ohun kankan ló bá sunnah mu ká pọ̀ níbi tí Ànábì pọ̀ sí ohun kankan ló bá sunnah mu so a lè gbà kókó díẹ̀ tàbí ká mú díẹ̀ ńbẹ̀ so ìtọ́wájú níbi ká fi prepare fún Ramadan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run láìpẹ́ láì jìnnà Ramadan lecture náà máa wá tábà dé nínú Ramadan àwọn tafsir lóríṣiríṣi àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àwọn àdúrà tá a ṣe ìta máa fi ṣínú ni o ìta máa fi gbàwẹ̀ ni o àti pé ìta máa fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni o ìta máa fi tọrọ fún lóríṣiríṣi èmi máa gbára títí màmá kó wa fún yín so àwọn tí wọn ti fọlọ wa ní péjì ẹ lọ fọlọ wa kẹtìrà láti máa bá wa ṣíà programme kó lè máa rìn káàkiri gbogbo èèyàn wọn máa rí so ìta tó ń wà ní orí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn èèyàn dídí pèmí tó pèmí sí àkíyèsí sí wọlé ní etí gbọ́ràn èyí tó bá lẹ́kọ̀ọ́ tó bá sọ̀tọ̀ fún wa ń bá lára mu wọlé ní tí mo dẹ̀ ti gbọ́ràn wọlé ní inṣàlá àmàṣe ọlọ́ngàdà ẹ̀rọ lọ́wọ́ èmi náà ni màmá wá ẹ̀yin náà ni màmá bá gbogbo nta bá kó akẹ́kọ̀ọ́ ọlọ́njẹ́ ṣe ìdíkọ̀kọ̀ wa ní oore torí kọ́ ọ̀rọ̀ má bàa pọ̀ jù ká fi lẹ́bẹ̀ẹ́ ìdásọ̀ iná kọ́lọ́mbà fi ìbárakà sí wàlá hawla wàlá quwwata illa billah subhana rabbika rabbil izzati